Dr. Fela. Olùkọ́ wa. Bó ni? Dáadáa ni. Jọ̀ọ́ má bínú pé mi ò tètè jáde sí ẹ. Mo ń attend sí patient kan lọ́wọ́ ni. Bínú bá o. Mi bínú. Ṣùgbọ́n a kì í réwú lọ́sàn-án. Kí ló wá ṣe? Mo wá kí ẹ ni. Mo ní kí n wá wo àlàáfíà ẹ. Kò wá wo àlàáfíà mi. Bẹ́ẹ̀ni. Lẹ́nu iṣẹ́? Ṣé wọn kí wọ́n kẹ̀yìn lẹ́nu iṣẹ́ ni? Rárá o. Sórí iṣẹ́ ti wà yìí, gbogbo mi mú o. A kì í gbàlejò lẹ́nu iṣẹ́ o. Ẹni tó bá rí bẹ́ẹ̀, júwe ilé ọ̀dọ̀ ẹ̀ fún mi. Jẹ́ kèmi máa lọ kí lọ ṣètò nǹkan tó máa jẹ tó bá dé. Bí oyè. Adéfẹ́lá. Wo, ìwọ má wọrí ara ẹ. Sórí oúnjẹ tí mo máa jẹ tí n bá ti délé lálẹ́ àti àárọ̀ ni mo ti sè sílẹ̀. Adéfẹ́lá, ọjọ́ wo wà ní kí n wá kí ẹ? Ìwọ ṣe jẹ́ kémi wá kí wọ́n lé. Ṣé bó ti fún mi ládírẹ́sì bí tó ń gbé? Jẹ́ kí n wá kí ẹ. Adéfẹ́lá, ṣé o nífẹ̀ẹ́ mi ni? Àbíòye, mo nífẹ̀ẹ́ o. Ṣùgbọ́n ṣá, bí ọ̀rẹ́ lásán ni o. Ọ̀rẹ́? Ṣé bí ọ̀rẹ́ lásán la jẹ́? Wo, Bíòye, àròjọ musolókun o. Iṣẹ́ pọ̀ ńlẹ̀ fún mi láti ṣe. Ó dàbọ̀.